Aláròyé máa wí o. Àwọn ọmọ yahoo márùndínlọ́gbọ̀n kó sákóló EFCC ńìlọrin. Kò dín ní géńdé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 tọwọ́ àjọ tó ń gbógun ti ìwà jìbìtì lílù àti ṣíṣowó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crimes Commission EFCC bá láwọn ìgboro ìlú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2024 yìí. Wọ́n ní jìbìtì orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní yahoo yahoo làwọn ọ̀dọ́ náà ń ṣe. Nínú àtẹ̀jáde kan tí alukoro àjọ Economic and Financial Crimes Commission ọ̀gbẹ́ni Délé Oyèwọlé fi léde nílùú Ìlọrin èyí tó tẹ Aláròyé lọ́wọ́, níbẹ̀ ló ti ṣàlàyé pé ọ̀pọ̀ lára àwọn afurasí ọ̀daràn tí wọ́n mú náà ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga, ṣùgbọ́n kàkà kí wọ́n dojúkọ ẹ̀kọ́ wọn, ìwà gbájúẹ̀, jìbìtì lílù àti ìlọ́nilọ́wọ́gbà ni wọ́n ń hù lórí íńtánẹ́ẹ̀tì. Ó ní inú àwọn ilé tí àwọn afurasí náà farapamọ́ sí lọ́wọ́ ti tẹ̀ wọ́n. Lásìkò tọ́wọ́ bà wọ́n, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì 6, ọ̀pọ̀lọpọ̀ fóònù ìgbàlódé alágbèéká, àwọn kọ̀ǹpútà àgbélétan àtàwọn nǹkan míì tó lòdì sófin ni wọ́n bá níkàáwọ́ wọn. Ẹ̀ka àjọ EFCC tìlú Ìlọrin tó ṣiṣẹ́ náà ti taari àwọn afurasí ọ̀daràn yìí sọ́dọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ fún iṣẹ́ ìwádìí tó lọ́rìn kí wọ́n lè fojú wọn balẹ̀-ẹjọ́ láìpẹ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.